alhamdulillah rabbil alamin. Àwa tara bẹ́ẹ̀ a kí gbogbo ẹ̀yin afọ́wa nínú yàrá àlùbáríkà yìí Ọlọ́run dákun jàre yín pẹ́ o Ọlọ́run bá gun gbogbo yín lẹ́mìí látọ̀rí afáwa kájọ́lá Ọlọ́run dákun jẹ́ kẹ́mi yín gùn fún wa ọlálùkọ́ níwájú Ọlọ́run àfi kí gbogbo ẹ̀yin afáwa pátá Ọlọ́run máa jà wẹ́ni kankan yín tì àwa tàbí a kí gbogbo ẹ̀yin ìyá wa nínú ilé àlùbáríkà látọ̀rí ìyá wa àgbà olórí kún fáyà kún bólálà Ọlọ́run dákun jẹ́ bá a lọ́rẹ̀ mi yín o ọlálùbáríkà àwọn ènìyàn gbogbo yín pátálà kí Ọlọ́run dákun má jẹ́ mọ́ ẹ̀dààmú ọlálùkọ́ níwájú Ọlọ́run a kí gbogbo etí tí ó máa gbọ́ wa a kí gbogbo etí tí ń gbọ́ wa lábẹ́lẹ̀ a kí gbogbo etí tí ń bẹ pẹ̀lú wa a kí gbogbo etí tó kàn fẹ́ tí gbọ́nu atẹ́gùn Ọlọ́run dákun má jẹ́ kí dààmú wọlé tó ẹnì kankan wa mo kí gbogbo wa lápapọ̀ pé asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh jami kun fayakun bulala radiyallahu ta'ala ni wa adamulahu ayatahu amin. Ẹlòmíì máa wò wá pé kí ló dé táyé máa ń sálámọ̀ báyìí a tún fi ń ra àlùbáríkà lára Ọlọ́run látara àwọn ẹni Ọlọ́run tábà ní radiyallahu ta'ala ni túmọ̀ nípa Ọlọ́run bá yọ́nú sí wọn èèyàn ní tọrọ ìkẹfẹ́yàn kíkẹ́ má jẹ́ tiẹ̀ náà ọ̀ràn yẹn ní kíkẹ́ jẹ́ tiẹ̀ náà èèyàn ní sọ yípa dámọ̀ láwọ̀ ayẹ́tọ̀ pé Ọlọ́run járe yín pé kó kẹ́mi òun náà máa gùn láyé torí pé gbogbo nǹkan tó bá ti nóríire sọ́mọlá kejì ìwọ náà ó nípìn sóríire náà so ìdínú ta fi ń sálámọ̀ bẹ́ẹ̀ torí ó máa rú ẹlòmíì lójú látara bẹ́ẹ̀ kí la mú wá fúnra wa lálẹ́ yìí òun lọ̀rọ̀ Ọlọ́run ọba àlékí ọláṣíwájú kí n tó wọnú ọ̀rọ̀ Ànábì wa Muhammad torí pé ẹ̀kọ́ ló ní ẹ̀sìn Ànábì wa Muhammad Ànábì jẹ́ kó yé wa pé talabul ilmi faridatun ala kulli muslimin wal muslimat Ànábì ní talabul ilmi mímọ̀ wá bímọ̀ tí yẹ rí yẹn faridatun ọ̀ràn yẹn ni ala kulli muslimin wal muslimat àti fún gbogbo mùsùlùmí lọ́kùnrin àti mùsùlùmí lóbìnrin ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá fẹ́ ṣẹ̀sìn Islam tàbó fẹ́ mọ Ọlọ́run àbó fẹ́ mọ Ọlọ́run àbó fẹ́ máa sin Ọlọ́run ọba ọ̀ràn yẹn ni kó kọ́kọ́ lọ wá ìmọ̀ náà kó tó máa ṣe nǹkan yẹn òun la ṣe máa ń wọ ẹlòmíì ran ẹlòmíì akọ́ni òun darapọ̀ mọ́ wọn tọ́ba wa bí ẹlòmíì òun ti lọ ọdún kan àtàbọ̀ ẹlòmíì oṣù mẹ́fà ẹlòmíì ọdún mẹ́rin ọdún márùn ọdún mẹ́fà ọmọ abẹ́gbẹ́ kí wàá ní pàtàkì kókó ohun tó ń ṣe láàrin wọn bẹ́ẹ̀ a ní ẹ̀ ọkọ̀ ní káwọn máa ṣe náà nírú ìdábẹ́ kò sírọ̀sì inú ayé nù gbogbo ojú ọ̀nà kí ojú ọ̀nà tó bá fẹ́ rìn gbogbo ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tó bá fẹ́ gbénu ayé rẹ̀ kọ́kọ́ lọ mọ ìmọ̀ àtòye àtọgbọ́n àti làákàyè ń pa nǹkan yẹn náà síwájú kó tó bá ṣe nǹkan yẹn òun ló wá mú mi rántí ọ̀rọ̀ Ọlọ́run ọba nínú Al-Qur'an tí Ọlọ́run bá fi bá Ànábì wa Muhammad sọ̀rọ̀ tó dẹ̀ fi kọ́ gbogbo wa lẹ́kọ̀ọ́ nínú ayé pé wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha ayé Al-Qur'an ni Ọlọ́run bá sọ ní Al-Qur'an Al-Karim pé wa ma yantiqu anil hawa Ànábì ò sọ̀rọ̀ fẹ́nu Ànábì wa Muhammad ti yẹrí yẹn ẹ kọ́kọ́ lọ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ Ànábì tó bá náà fẹ́ sọ fún ẹ lọ mọ̀ pé kọ̀ǹfàmù ni kò ń ṣe pé Ànábì ò rí sọ Ànábì ò sọ̀rọ̀ fẹ́nu in huwa illa wahyu yuha ìwọ̀n tí Ọlọ́run ọba àlékè ọlá bá fi ránṣẹ́ sànẹ́bí pé kó wí ló máa ń wí ìmọ̀ àtòye àtọ́gbọ́n tó bá dé bá Ànábì látọ̀dọ̀ Ọlọ́run lànẹ́bì máa sọ Ànábì òjò kan wá ní ẹ mo rò pé mo ní kí n sọ pé láà Ànábì ò ń kọjá àṣẹ Ọlọ́run gbogbo ìwọ tó wá pera rẹ lọ́mọ mùsùlùmí lọ́kùnrin àtọmọ mùsùlùmí lóbìnrin pàtàkì jùlọ wọ́n tó ń pera ní mùrídé bíra rẹ lérè ṣé o ti kọjá àṣẹ Ọlọ́run àbó o ti kọjá rẹ ẹ̀kọ́ ńlá kan nìyẹn láàrin yẹn gbogbo ẹni tó bá ti kọjá àṣẹ Ọlọ́run lára Ànábì rẹ̀ tá a rán sí Ànábì ti lọ Al-Qur'an jẹ́ kó yá palẹ̀ ó là máa wà ọ̀sátọ̀lẹ̀ àmbìyá yìí àwọn àáfàá ló tún kún l'Ànábì Ọlọ́run lórí ilẹ̀ ayé torí pé ká dalẹ̀ mọ́ alẹ́ an yakuna rasulan ó súnmọ́ tán ká pe àwọn Ànábì ó súnmọ́ tán ká pe olùkọ́ ustazo ni tíṣà ni mùdírù ẹni ó súnmọ́ tán ká sọ pé a Rasulullah òjíṣẹ́ Ọlọ́run náà ni wọ́n ó súnmọ́ tán bẹ́ẹ̀ látara pé àwọn ni ó sọ ohun tí Ọlọ́run àtànábì wí fún wa gbogbo wọn tó bá ti wá mọ̀ pé a ẹ̀sìn tó ń ṣe lójú ọ̀nà Islam yìí ìwọ fún ẹ mọ̀ pé a mo ti kọjá àlà Ọlọ́run ní kò má mọ̀ tí mọ́ òun mọ̀ tí o ti kọjá àlà Ọlọ́run ní kò tẹríba fáwọn tó jù ẹ lọ́nbẹ̀ o tẹríba o ti kọjá àlà Ọlọ́run ní kò máa sin òun òòrè sìn o ti kọjá àlà àwọn ọ̀nà bẹ́ẹ̀ tí èèyàn fi ń kọjá àlà yẹn ìwọ tó bá ti wọn kó kọjá àfikún ló ṣàtúnṣe torí pé Ọlọ́run bò fẹ́ kọ ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kí ni kógo nípò wàdà Ọlọ́run sọ́dọ̀ àkọ́ ẹ̀ pé inna Allaha ghafurur rahim dájúdájú gbogbo ẹni tó bá máa ṣiṣẹ́ rẹ̀
tó sì ṣetán láti túbá lórí àṣìṣe tí ò ní padà síbẹ̀ mọ́ òun ọlọ́run ó foríjì òun ó tún kẹ́ ṣọ́rí àmì yẹn lọ́tọ̀ bẹ́ẹ̀ yẹn òun ọlọ́run ó ṣe kí ni òun ó foríjì òun ó tún ṣe kí ni òun ó tún kẹ́ ọlọ́run wá wọlá ìmọ́lẹ̀ àtìdí òun lóye fàtẹ́ pé ọpẹ́ lómi ń bẹ tọ́ba ní wá síyá wá gbọ́gọ̀ ọlọ́run ọba àbí ohun tí ó ṣe é láǹfààní ẹlòmíì ò gbìn tí kò mẹ́ pé kí ló ń wé kí ló ń sọ irú ẹ̀dá bẹ́ẹ̀ kò fẹ́ nímọ̀ láyé ni. fil àdìsí kùdìsì ó gbọ́n tọ́lọ́run ọba àlékí ọlá sọ fànàbí nínú àdìsí kùdìsì ni tọ́ba ní kí là ń pè ní àdìsí kùdìsì ni pé àdìsí kùdìsì túmọ̀ sí pé ohun tànàbí ń gbọ́ direct látọ̀dọ̀ ọlọ́run kò sí èèyàn kan tó mú mẹ́sìgì ẹ̀ wá dáàtí pé ọ̀rọ̀ tó lọ́run bá ànábì sọ direct ànábì wa Muhammad máa ń gbóhùn ọlọ́run ẹ̀kọ́ kọ̀dẹ̀ tó bá bí ẹlẹ́yìn pẹ́ta lànàbì ànábì tí ń gbóhùn ọlọ́run òun ló fi já sí pé ọmọ ènìyàn náà lè gbóhùn ọlọ́run torí pé o ò lè kọ́dẹ̀ mẹ́ pé kò sẹ́ni tó lè gbóhùn ọlọ́run láà ìwọ kọ́ lọ́lọ́run ọlọ́run ló mẹni tó bá fẹ́ jẹ́ kó gbóhùn òun ọlọ́run ló mẹni tó bá fẹ́ jẹ́ kó rí òun ọlọ́run ló mẹni tó bá fẹ́ jẹ́ kó bóun ṣe ẹni tí ò gbóhùn ọlọ́run ni kó má pa òun pé òun gbóhùn ọlọ́run kó má bàa fi nǹkan yẹn bá yí ara ẹ̀ jẹ́ ẹni tí ò rí ìhàn tó wá sọ pé ọlọ́run kàn sí òun ọkọ̀ bá lè ayé ara rẹ̀ òun ló fi fà á lànàbí wa Muhammad fi sọ́nà àdìsílẹ̀ kó dé sí i di pé fáàrì fún ni ọlọ́run bá sọ bẹ́ẹ̀ fún ànàbí pé fáàrì fún ni kọ́kọ́ lọ mọ̀ mí náà o kọ́bùlà à ń tá àbòdó ní síwájú kó tó máa sinmi wàá mọ lamuyari fún ni tí ẹ̀dọ́ náà tó o bá mímí ọlọ́run ọba fàákéfà yà àbòdó báwo ló yẹ fẹ́ rí mi sìn ọ̀rọ̀ ya gbogbo wọn tó bá fẹ́ràn nàbì mi ta dé yìí sọ pé sallallahu alaihi wasallam jáde síta lẹ́ẹ̀mẹ́ta tó o bá wí o ò ní gbọ́ bànújẹ́ mọ́ láyé rẹ̀ ta yóò fi parí ọlá kàámà nàbì wájú ọlọ́run